Àwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ti gbáfẹ́ púpọ̀, wọ́n máa ṣe ayẹyẹ ọlọ́kan-ò-jọ̀kan bí ìkómọ, ìṣílé, ọjọ́ ìbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lásìkò àwọn ayẹyẹ wọ̀nyí, iṣẹ́ pàtàkì ni ayàwòrán ń ṣe láti ká àsìkò náà pẹ̀lú irinṣẹ́ wọn kí àwọn tó ń ṣe àṣeyẹ lè máa róhun ṣe ìrántí ayẹyẹ náà nígbà gbogbo. Lóde òní, àwọn ayàwòrán á máa fi irinṣẹ́ wọn dára lóríṣiríṣi yàtọ̀ sí kí wọ́n ya àwòrán ní ayẹyẹ nìkan. Wọ́n á máa fi àwòrán pa ìtàn. Wọ́n máa fi ọgbọ́n àtinúdá wọn hàn lọ́nà tó pọ̀ jàǹtìrẹrẹ. Tí ọmọ Yorùbá ìjìnlẹ̀ tó yan iṣẹ́ ayàwòrán láàyò tó sì mọ̀ dáadáa tó bá wá fi àwòrán dára láti sọ nípa ìṣe àti àṣà Yorùbá, àmọ̀dájú ni wípé tá a bá tọ́jú irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀, ìgbésẹ̀ kan gbòógì ni kí àṣà àti ìṣe Yorùbá má bàa parun. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé iṣẹ́ tiwa ní Discover Yorùbá ní láti sa ipá wa kí èdè, àṣà àti ìṣe Yorùbá má di ohun ìgbàgbé. Báwo ni a ṣe ń lo àwòrán tí ayàwòrán yà fún ìgbélárugẹ èdè, àṣà àti ìṣe Yorùbá? Ìdáhùn ń bẹ lórí ètò lónìí. Mo kí yín ti ìtayọ̀tà mọ́lé pé ẹ kú dédé àsìkò yìí láyè yòówù tẹ́ ẹ bá wà. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá níbi tí a ti ń gbé èdè, àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Lórí ìkànnì yìí bákan náà láti ń ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí àwọn oníṣẹ́ ọwọ́ àti olókoòwò ọmọ Yorùbá yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Wàlíàt Adédìméjì lórúkọ mi. Gẹ́gẹ́ bí ìṣe wa, a tún ti gbé àlejò jàǹkàn wá sórí ètò lónìí. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ní discoveryoruba.com. WhatsApp number wa ní 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ẹ ṣáà ti tẹ @Discover Yorùbá sórí gbogbo platforms náà. Ẹ bá wa níbẹ̀. Ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yorùbá. Adétán pẹ̀lú àlejò wa tájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lónìí. Ta ni àlejò wa tòní? Ẹ káàbọ̀ padà sí ìkànnì Discover Yorùbá. Mo ń sọ̀rọ̀ nípa àwòrán ẹni. Mo ń gbìyànjú láti ṣe àpèjúwe àlejò wa tòní pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ ṣáájú ni. Ayàwòrán orúkọ iṣẹ́ ni, kì í ṣe orúkọ èèyàn. Orúkọ iṣẹ́ tí èèyàn yàn láàyò ni. Ayàwòrán ni àlejò wa tòní, iṣẹ́ tí wọ́n yàn láàyò nìyẹn. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá. Ẹ ṣé gan. Ayàwòrán orúkọ iṣẹ́ ni. Ẹ sọ orúkọ yín fún wa mà. Orúkọ mi ni Àdùnní bí àwọn èèyàn ṣe ń pè mí lẹ́nu iṣẹ́, àmọ́ orúkọ àbísọ mi gangan ni Ọláṣùbòmí Ọmọdúnbàkú. Ibo wá ni Àdùnní ti wọ̀? Ibo ni orúkọ Àdùnní yẹn? Torí Àdùnní làwọn èèyàn mọ̀ yín sí. Bẹ́ẹ̀ni, oríkì mi ni Àdùnní, ìyá bàbá mi ló sọ mí ní Àdùnní. Ó dà bẹ́ẹ̀. Ẹ wá sọ fún wa nípa ìrìn àjò yín nínú iṣẹ́ ayàwòrán yìí. Báwo ni ìrìn àjò náà ṣe bẹ̀rẹ̀? Ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ bí ọdún 8 sẹ́yìn. Mo fẹ́ràn kí èèyàn níṣẹ́ ọwọ́ lọ́wọ́. Bí mo ṣe ṣetán nílé ẹ̀kọ́ gíga, mo wá ń wá iṣẹ́ tí mo máa ṣe. Lọ́jọ́ náà, èmi àti ọkọ àfẹ́sọ́nà mi a jọ lọ sí òkun. Ìgbà tí a máa dókun, mo rí àwọn olólùfẹ́ méjì tọ́kàn ń ṣeré ní etí odò. Bó ṣe ń ṣe yẹn, ó tù mí lọ́kàn. Mo kọ̀ pé á jẹ́ kí n yàwòrán because òṣùpá gan náà ń yọ lójú ọ̀run. Mo ṣá yàwòrán yẹn, mo wá lọ fi hàn àwọn méjèèjì. Bó ṣe rí àwòrán wọn, bó ṣe hùwà, bínú wọn ṣe dùn sí, ó jẹ́ kínú mi dùn gan. Mo kọ̀ pé bóyá kí n kúkú yanṣẹ́ láàyò. Ìgbà yẹn mi àtàfẹ́sọ́nà mi náà ṣáà wá ibi tí màá ti kọ́ṣẹ́. Bẹ́ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò. Kí lẹ fi yà lọ́jọ́ náà lọ lọ́hùn?
ẹ mọ̀ pé kì í ṣe pé ẹ ṣe ètò láti ya àwòrán wọn, kí lẹ fi yà á lọ́jọ́ náà lọ́lọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iPhone ni mo lò. Òun lẹ fi yà á. Ìbẹ̀lẹ̀ ti wá wò ó pé ó ti yá kẹ́ ẹ lọ kọ́ iṣẹ́ yìí o, kì í ṣe pé tí wọ́n tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni, pé kí n mọ ibi tí màá gbéná sí, báwo ni mo ṣe lè yà á. Bó bẹ̀rẹ̀ sí ń wo oríṣiríṣi àwọn àwòrán táwọn èèyàn ti yà nínú magazine lórí íńtánẹ́ẹ̀tì, mo mọ̀ pé mo fẹ́ mọ ẹ̀kọ́ kinní yìí, báwo ló ṣe ń yà, báwo ló ṣe ń dára oríṣiríṣi báyìí pẹ̀lú àwòrán. Bẹ́ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀. Ó dà, ẹ ṣeun gan. Àwọn ọ̀nà wo wá ni jíjẹ́ ọmọ Yorùbá gbà ràn yín lọ́wọ́ nínú ìgbé ayé yín àti iṣẹ́ yìí tí ẹ yàn láàyò? Ṣé rí àṣà Yorùbá ó jinlẹ̀, ó lẹ́wà, bẹ́ẹ̀ níṣe. Ẹwà tí Yorùbá ní ó máa ń hàn nínú iṣẹ́ mi. Tẹ́ bá rí àwọn iṣẹ́ tí mò ń gbé síta, ẹ máa rí pé mo máa ń fẹ́ràn kí n dára oríṣiríṣi, bíi kí n lo àwọ̀, mo lè lo àwọ̀ ewé, mo lè lo àwọ̀ aró. Mo máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tó bá wá kọ́lọ̀ tó fẹ́ràn jù, màá fi wá bí mo ṣe lè fi dára sí àwọn àwòrán wọn láti fi sọ irú nǹkan tí wọ́n ń rò lọ́kàn àbí bí àwòrán wọn bá ṣe fẹ́ kó jáde sí. Gbogbo àwọn kìíní torí pé èèyàn jẹ́ ọmọ Yorùbá. Yorùbá dẹ̀ jinlẹ̀. Yorùbá ò kì í ṣe nǹkan ẹyọ kan ṣá. Yorùbá máa ń pín nǹkan sí ìpele. Àwọn ìwà yìí láti fi ẹwà àwòrán mi hàn. Ẹ ṣeun gan mà. Kí wá ni ẹ nífẹ̀ẹ́ sí jù nípa àṣà Yorùbá? Ìṣe Yorùbá ni mo nífẹ̀ẹ́ sí jù. Ìṣe àti ìwà Yorùbá. Yorùbá fẹ́ràn kán kóyàn mọ́ra. Àwọn òyìnbó máa ń pè ní togetherness. Àṣà Yorùbá jinlẹ̀. Àṣà Yorùbá ó máa ń kọ́yàn láti nífẹ̀ẹ́ dénúdénú. Because Yorùbá ò kì í ṣe nǹkan pé èmi nìkan ṣá. Yorùbá fẹ́ kó gbogbo àwọn èèyàn mọ́ra. Wọ́n fẹ́ kẹ́ ẹ rí ẹwà, wọ́n fẹ́ kẹ́ ẹ rí ìṣe. Nǹkan tí mo fẹ́ràn jù láti jẹ́ ọmọ Yorùbá nìyẹn. Àwa lè sọ wípé ara ohun tó jẹ́ yan iṣẹ́ tẹ́ yàn láàyò rèé bí ẹ mọ̀ àwọn èèyàn ò ní láti wá sọ́dọ̀ yín, ẹ máa ní láti fi ẹwà wọn hàn. Ǹjẹ́ gbogbo nǹkan yìí ní í ṣe pẹ̀lú iṣẹ́ yín? Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan mà. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́, ǹjẹ́ ó ní àwọn òwe, àkànlò èdè tàbí àṣàmọ̀ tó bá iṣẹ́ yín lọ? Kò sí kan pàtó tí mo lè tọ́ka sí lọ́wọ́lọ́wọ́ báyìí ju pé ṣe bí o ṣe mọ ẹlẹ́wà àṣàpọ́n. Ṣe bí o ṣe mọ ẹlẹ́wà àṣàpọ́n. Bẹ́mi kàn ṣe máa ń gbélé ayé mi nìyẹn. Tí bá ti rí pé mo ti ń fa nǹkan ó ti fẹ́ máa nira, màá tètè ránra mi létí pé Àdùnní ṣe bó ṣe mọ. Ó dára bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n wá béèrè, ǹjẹ́ ẹ ti ṣe iṣẹ́ ayàwòrán tó jẹ mọ́ àṣà àti ìṣe Yorùbá rí? Ẹ mọ̀, ayàwòrán ni yín, ṣé ti ṣe èyí tó jẹ mọ́ àṣà àti ìṣe Yorùbá rí? Mo ti ṣe pẹ̀lú ìkan nínú àwọn oníbàárà mi. Àmọ́ pé àṣà àti ìṣe tó wù mí láti gbé síta ní ọdún Ẹ̀yọ̀ ti ìsàlẹ̀ Èkó. Lágbára Ọlọ́run lọ́dún yìí mo máa wà pẹ̀lú àwọn tó máa ya àwòrán ọdún Ẹ̀yọ̀ tó fẹ́ ṣe. Ó ti wà lọ́kàn mi láti ya àwòrán ẹwà ọdún Ẹ̀yọ̀ bí wọ́n ṣe máa ń ṣe àjọyọ̀ ẹ mọ̀ pẹ̀lú bàtà ẹ̀yọ̀ oríṣiríṣi bó ṣe máa ń wọṣọ yẹn. Ó máa ń dùn mọ́ mi torí ọmọ ìsàlẹ̀ Èkó ni àwọn ìyá mi àti ìyá bàbá mi. Ìbéèrè tí mo fẹ́ béèrè nísìnyí, ìdáhùn yìí ló sún mi sí ìbéèrè náà. Bí ẹ bá fẹ́ ya àwòrán ògbóǹtarìgì ọmọ Yorùbá tàbí ayẹyẹ Yorùbá kan, ta ni ẹ máa yà? Ẹ ti sọ fún wa ayẹyẹ tó wù yín láti yà tó jẹ́ Ẹ̀yọ̀. Ẹ̀yọ̀ o, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Bàbá tàwa tọ̀, ìyẹn náà ó dáa gan. Ta ni ògbóǹtarìgì ọmọ Yorùbá tó wù yín lọ́kàn láti yà? Àwòrán tí mo máa ń ya àwòrán láti fi kọ ìtàn ni. Èèyàn tó wù mí láti kọ ìtàn ẹ̀ tó dẹ̀ jẹ́ ògbóǹtarìgì nínú Yorùbá ni Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn. Ẹ lè sọ ìdí tó fi jẹ́ Ọ̀rànmíyàn ló wù yín kẹ́ ẹ fi àwòrán sọ ìtàn rẹ̀? Nígbà tí mo wà nílé ẹ̀kọ́ tí mo kọ́ nípa Ọ̀rànmíyàn gbà yẹn, ó jẹ́ kó yé wa pé Ọ̀rànmíyàn ló jẹ́ olùdarí Yorùbá. Òun ló ṣe okùnfà bí Yorùbá ṣe jẹ́. Tí mo bá fẹ́ sọ̀rọ̀ nípa èèyàn, á wù mí kí n sọ̀rọ̀ bí ìpínlẹ̀ Yorùbá, bí ọ̀pá Ọ̀rànmíyàn ṣe jẹ́, gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà yẹn, kí n mú àwòrán ẹyọ kan kó dẹ̀ jẹ́ nínú àwòrán ẹyọ kan yẹn àwọn èèyàn máa lè sọ ìtàn yẹn, á yé wọn ní ṣókí pé nǹkan tí ẹni tó ya àwòrán yìí tó ń gbìyànjú àti sọ nìyẹn. Ẹ ṣeun gan mà. Ẹ wá sọ fún wa ilé ìwé wo lẹ lọ àti pé kí lẹ kọ́ ní ilé ìwé gíga?
tẹ́ fi gbọ́ nípa Ọ̀rànmíyàn? Moshood Abiola Polytechnic ni mo lọ, mo dẹ̀ ṣe mass communication. Bí ẹ bá fẹ́ fi àwòrán ṣe àpèjúwe àṣà Yorùbá kan, irú àwòrán wo lẹ máa lò láti fi ṣe yẹn? Mo máa lo ọdún àwọn Ìjẹ̀bú, Ojúde Ọba. Ojúde Ọba jẹ́ ọdún kan tí mo mọ̀ pé ó ní ẹwà, ó ní ìṣe, ó máa ń dùn mọ́ mi gbogbo ìgbà tí bá rí Ojúde Ọba, tí bá rí pé wọ́n ń ṣe Ojúde Ọba, bí àwọn èèyàn ṣe máa ń jáde ní ẹbí sẹ́bí. Ojúde Ọba jẹ́ àṣeyẹ kan tí mo mọ̀ pé wọ́n fi gbogbo àṣà ìṣe Yorùbá wọ́n máa fi ń sọ̀rọ̀ nínú ìgbà tó máa ń ṣe ọdún yẹn. Ojúde Ọba jẹ́ irú ọdún tí màá fẹ́ lò. Ẹ ti sọ̀rọ̀ Ojúde Ọba, ẹ ti sọ̀rọ̀ Ẹ̀yọ̀. Ǹjẹ́ ti gbé àwọn ìgbésẹ̀ láti ṣe àwọn iṣẹ́ yìí? Mo ṣe máa bẹ̀rẹ̀ sí í ṣègbésẹ̀ yẹn láìpẹ́ yìí ni. Ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ ṣe nínú ọdún tá a ṣẹ̀ṣẹ̀ mú. Ìlú òyìnbó ni mo wà láti bí ọdún 5 sìn. Ẹ̀dẹ̀mọ̀ tó bá kọ́kọ́ dé ìlú òyìnbó wà kọ́kọ́ fẹ́ jẹ́ kẹ́sẹ̀ múlẹ̀ nù. A dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ti fẹsẹ̀ múlẹ̀. Àmọ́ lágbára Ọlọ́run máa wà ní Ojúde Ẹ̀yọ̀ àti Ojúde Ọba lọ́dún yìí. Ọlọ́run á ṣe nírọ̀rùn, á sì ṣe ní àṣeyọrí, á tún wá ṣe ní àṣejèrè pẹ̀lú fún yín. Àmín. Ipa wo ni fífi àwòrán kọ ìtàn kó nínú iṣẹ́ yín, iṣẹ́ àyàwòrán? Báwo ló ṣe jọ mọ́ àṣà Yorùbá? Ipa tó kó ni àwọn oríṣiríṣi àrà tí mo máa ń fi àwòrán dá. Alára àgbàyídá ni ọmọ Yorùbá. Kò sọ́mọ Yorùbá tẹ́ máa rí tí kò ní jẹ́yàn tó máa fi ẹ̀ṣọ́ dára àbí aṣọ dára. Kò wọ́n pọ̀ nínú ọmọ Yorùbá tẹ́ máa rí tí ò ní gbáfẹ́ àbí tí kò ní jẹ́yàn kan tó yẹ pé ó máa fẹ́ dára. Nínú àṣà Yorùbá ni pé a máa ń fi ìṣọ́, a máa ń fi àrà oríṣiríṣi, a máa ń gbé síta káwọn èèyàn lè mọ̀ pé nǹkan báyìí la lè ṣe. Mo mọ̀ pé torí pé mo jẹ́ ọmọ Yorùbá ni mo ṣe máa ń rí àwọn àrà yẹn dá. Ó ti wà nínú mi láti ilẹ̀. Àtinúdára, ó ti wà nínú. Bẹ́ẹ̀ni. Ẹ tún wá jẹ́ ọmọ ìsàlẹ̀ Èkó, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ọmọ ìsàlẹ̀ Èkó. Ẹ jẹ́ àfi tó kù lẹ̀. Tí ẹ bá wá ṣiṣẹ́ lọ tẹ́ ẹ bọ̀, irú oúnjẹ wo lẹ fẹ́ràn jù lẹ́yìn iṣẹ́ òòjọ́ yín? Àmàlà, gbẹ̀gìrì àtewédú. Ó làlálàlá. Gbogbo èèyàn tó bá mọ̀ mí ló mọ̀ mí mọ́. Àbùlà. Àbùlà ni oúnjẹ ẹyọ̀kan tí mo fẹ́ràn láti sè jù náà nìyẹn. Kódà mo kó rán mọ́ mi gan. Tó ò dà bẹ́ẹ̀. Àǹfààní wo wá ní oúnjẹ tẹ́ ẹ fẹ́ràn jù? Àǹfààní wo ló máa ń ṣe lára? Ẹ mọ̀ pé ẹ ti ṣiṣẹ́ lọ látàárọ̀, ẹ wá délé, ẹ wá rí àmàlà, ewédú, gbẹ̀gìrì àti oríṣiríṣi tó ń ṣeré lórí ẹ̀. Àǹfààní wo ló máa ń ṣe fára? Wọ́n pé téèyàn bá ṣiṣẹ́ lọ láàárọ̀ tó bá máa délé lálẹ́, gbogbo ara ẹ̀ á máa dàbí ẹni pé kò san rẹ̀ lẹ́san iṣẹ́ tó ṣe. Tí mo bá jẹ àmàlà àti ewédú pẹ̀lú gbẹ̀gìrì, ó máa ń dàbí pé mo sanra mi lẹ́san iṣẹ́ takuntakun tí mo lọ ṣe látàárọ̀. Kárí Àdùnní, o ti ṣiṣẹ́ lọ látàárọ̀. Ó dára bẹ́ẹ̀, ó dára bẹ́ẹ̀. Ìyẹn ni wípé tẹ bá wà lẹ́nu iṣẹ́ tó ti ń rẹ̀ yín bọ̀, tẹ bá rántí pé n bá délé máa lo àmàlà. Ọlọ́run. Iṣẹ́ yẹn ó tún ẹ ti ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lákọ̀tún, àbí? Ọlọ́run. Ó dáa bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n wá béèrè láti bí ọdún 8 lẹ́tí ń ṣiṣẹ́ yìí. Àwọn ìdojúkọ wo lẹ ti rí àti pé báwo lẹ ṣe là á já? Àkọ́kọ́ ìdojúkọ tí mo kọ́kọ́ rí torí kò pẹ́ tí mo kọ́ṣẹ́ tán ni mo wá sílùú òyìnbó. Èmi dẹ̀kẹ̀rẹ́ láti ilẹ̀ gbogbo èèyàn tó mọ̀ mí ló ti mọ̀ pé láti ilẹ̀ tí mo ti kọ́ṣẹ́ yìí tí mo ti mọ̀ pé nǹkan ẹyọ̀kan tí mo fẹ́ ṣe nìyẹn. Gbogbo ìgbà tí má ti rí àyè láti fi sọ̀rọ̀ iṣẹ́ yìí mi ò kí ń panu mọ́. Màá fẹ́ sọ káwọn èèyàn mọ̀ pé mo wà ń bí o, mò ń yàwòrán o. Àmọ́ ìgbà tí mo kọ́kọ́ dé bí oríṣiríṣi iṣẹ́ ni mo máa mú tí màá ṣe láti fi san àwọn owó tó yẹ kí n máa san lóṣooṣù ń bí. Ìyẹn kọ́kọ́ fẹ́ da ìrìnàjò mi rú pé ṣé nǹkan tí màá máa padà ṣe láyé mi lélẹ̀. Àmọ́ mi ò jẹ́ kó pẹ́ tí mo fi wò pé nǹkan tó bá gbà la máa fún. Iṣẹ́ tí mo yàn láàyò yìí màá bẹ̀rẹ̀ sí í ṣe. Mo kúrò nílùú tèmi àti ọkọ mi jọ ń gbé nígbà náà, mo wá sílùú mi láti wá bẹ̀rẹ̀. Ọlọ́run dẹ̀ gbàgbìyànjú mi bí mi ò ṣe gbẹ́nu mi dákẹ́. Bó ṣe jẹ́ màá lọ bá àwọn ayàwòrán ẹgbẹ́ mi pé ẹ kọ́ mi ní nǹkan báyìí, ẹ yá mi ní irinṣẹ́ báyìí, èyí tá a sọ no a sọ no, èyí tó máa yá mi ní irinṣẹ́ tá a fi sọ̀rọ̀ sí mi gbogbo wọn máa sọ. Mo gbìyànjú, mi ò jẹ́ kí ojú mi kó kúrò lára nǹkan tí mo fẹ́ ṣe títí tọ́lọ́run fi gbàdúrà mi.
mo wá rí company kan wọ́n ṣà ń wá ayàwòrán fún wọn, wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ nínú ìlú tí mò ń gbé yìí. Wọ́n wá ń wéèyàn tó máa yàwòrán fún wọn, ẹni yẹn náà ló máa jẹ́ bí èèyàn tó máa bá wọn dilé mú nínú ìlú tí mo wà. Èmi sì rèé mò ń wáṣẹ́, àwọn ni wọ́n ń wéèyàn tó máa dilé mú. Bí gẹ́gẹ́ bó ṣe ṣe gẹ́gẹ́ nìyẹn, mo ṣáà bẹ̀rẹ̀ sí ń bá wọn ṣiṣẹ́. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń bá wọn ṣiṣẹ́, irú àwòrán táwọn ń yà kọ́ ni mò ń yà. Ó le fún mi láti understand àwọn nǹkan tó fẹ́ kí n ṣe nígbà yẹn. Ìgbà míì wà tẹ́ pé màá yà àwòrán tán, olùbárà wọn wọ́n máa ní rárá o, irú àwòrán táwọn fẹ́ kọ́ nìyẹn. Àmọ́ ọ̀gá mi, Ọlọ́run ṣáà fi ìfẹ́ mi sí lọ́kàn, á ní òun máa kọ́ mi. Torí kò sí nínú ìlú tèmi ń gbé tó ní company sí, ó ní company yẹn sí state 4 nínú US. Ọlọ́run dẹ̀ ìfẹ́ mi sí lọ́kàn, bó ṣe wá nìyẹn fún bí ọ̀sẹ̀ méjì. Ó dẹ̀ wá ṣe one-on-one pẹ̀lú mi láàárín ọ̀sẹ̀ méjì yẹn. Láti gbà yẹn sísìn, Ọlọ́run mo ṣe ń bá ṣiṣẹ́. Àwọn olùbárà wọn rí kankan sọ, kò sígbà tí bá yàwòrán wọn tínú wọn ń dùn sí. Mo bá yín dúpẹ́ pé ọ̀gá yín ò ní wá máa lọ, òmọṣẹ́ ìṣe, ó fún àyín mọ́ra, ó kọ́ yín níṣẹ́ náà, òun náà lẹ́dẹ̀ wá ń ṣe di ọjọ́ òní. Irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín lágbára Ọlọ́run. Ẹ mọ̀ ṣàṣeyẹ o, ẹ mọ̀ ṣàṣeyọrí o, ẹ mọ̀ ṣàṣejèrè lágbára Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ ran ọ̀gá yín náà lọ́wọ́, kò ní kú sọ́nà bí èéfín. A dúpẹ́ fọ́lọ́run pé ìdojúkọ náà wá, ẹ sì là á já. Ǹjẹ́ a wá lè sọ wípé ọ̀rọ̀ Yorùbá kan wà tó máa ń sọ pé tí èèyàn bá ṣiṣẹ́ tó jẹ́ titi ẹ̀, tí yóò ṣiṣẹ́ oníṣẹ́, yóò mọ là nídìí ẹ̀. Ǹjẹ́ a lè ní irú nǹkan báyìí ó bá ọ̀rọ̀ yín lọ, ó bá ohun tó ń ṣẹlẹ̀ sí yín lọ mà? Bẹ́ẹ̀ni, àmọ́ kéèyàn má kàn gbàgbé pé kò ń ṣe pé kò kàn máa ṣiṣẹ́ ẹnìkan, kéèyàn máa ṣe déédéé. Àti níṣẹ́ ẹnìkan lọ́wọ́ máa dá ṣe. Ó ní oríṣiríṣi ìdíwọ́ lọ́wọ́ náà. Kò ń ṣe gbogbo ìgbà lówó máa wọlé déédéé. So gbogbo àwọn nǹkan yìí ló máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn, because tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ wá máa wò pé ṣé nǹkan tí màá máa ṣe lọ lélẹ̀, táwọn oríṣiríṣi ìdíwọ́ yẹn tó máa ń dìde. Àmọ́ tó bá ń ṣe déédéé lẹ́nu ẹ̀, àṣeyẹ ló máa padà jẹ́. Àmọ̀ràn wo lẹ ní fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣiṣẹ́ ọnà, tí wọ́n nífẹ̀ẹ́ láti fi iṣẹ́ wọn gbé àṣà lárugẹ? Ẹ má dáwọ́ dúró. Kò sírú àdójúkọ tó lè dojúkọ tó bá ṣe déédéé nídìí iṣẹ́ ẹ̀. Ọjọ́ kan èèyàn kan ń wù ẹ́ níbì kan, ọjọ́ kan ènìyàn á pè ẹ́. Ìgbà yẹn lè wá mọ ìdí tó ṣe wà ní ìdí iṣẹ́ ọ̀hún. Ọlọ́run máa ṣe débi pé ó máa yí ẹ pé ọ̀nà mi leléyìí gbọ́dọ̀ jẹ́. Nígbà tó bá ní àwọn àdójúkọ yẹn náà, kò sí bó ṣe ní mọ̀, torí téèyàn bá nífẹ̀ẹ́ sí nǹkan tó bá le koko, Ọlọ́run á pẹ̀tù sí. Ṣe déédéé lẹ́nu iṣẹ́ tó bá ní. Àtẹ́wọ́ ẹni kò ń tan ni jẹ. Àtẹ́lẹwọ́ ẹni kì í tan ni jẹ. Àwọn ọ̀nà wo ni ẹ lérò pé iṣẹ́ ayàwòrán yín yóò gbàgbé àṣà Yorùbá lárugẹ lóde ìwòyí? Oríṣiríṣi àrà tí mo máa fi àwòrán dá, oríṣiríṣi ìtàn tí mo máa fi àwòrán dá. Èyí tí mo ti ṣe àtèyí tí ó sì wà nú àdògàn tá à ń ṣe lọ́wọ́ tí ò tí ì bọ́ta. Mo lérò pé kí àwọn èèyàn kọ́ ní sùúrù, wọ́n á rí àwọn àrà tí mo máa fi dá débi pé wọ́n á mọ̀ pé ọmọ Yorùbá lélẹ̀. Àti pé ẹ mọ̀ láyé àtijọ́ ń tá a mọ̀ ní pé bó ṣe máa ń wo àwọn ayàwòrán, wọn ń bu iyì púpọ̀ kún wọn. Ẹ fẹ́ polówó iṣẹ́ yẹn pé kò rí bí ti tẹ́lẹ̀ mọ́ o, ní àsìkò yìí o, ó ti yàtọ̀, àsìkò àwa ọ̀dọ́ rè, ọ̀nà àrà là ń gbé. Kí lẹ máa sọ nípa yẹn? Nǹkan tí mo máa sọ ni pé ìrínisí ní ìṣe ni lọ́jọ́. Àwọn ayàwòrán ayé àtijọ́ náà, wọ́n máa gbé iṣẹ́ yẹn gẹ́gẹ́ bó ṣe yẹ kán gbé. Kò ní wọ́n ní máa wò wọ́n bẹ́ẹ̀ yẹn. Mo sọ kò ń ṣe pé bóyá mo fi tẹ́ńbẹ́lú bó ṣe gbéra wọn ṣóyè yín. Àmọ́ ìgbà míì wà tó yẹ pé bá àwọn oníṣẹ́ ọwọ́ bá ṣe máa ń gbéra wa, a máa ń wora wa gẹ́gẹ́ bí ìzáka wora wa bí owó tó wà nínú àpamọ́ wa, àbí ká wora wa bí nǹkan tó ń ṣẹlẹ̀ sínú ayé wa lọ́wọ́lọ́wọ́. Wọn kì í ní àfojúsùn owó gíga. Àmọ́ ní ìsìn báyìí mo rí pé àwa èèyàn tó ń ṣe ayàwòrán nísìn àti rí nǹkan sí iṣẹ́ ayàwòrán tó lè dà. Tẹlifíṣàn tá à ń wò, àwòrán ni. Ìgbéyàwó téèyàn fẹ́ ṣe, ó nídìí ayàwòrán. Iṣẹ́ tó fẹ́ gbé síta, ó nídìí ayàwòrán kó bẹ́ẹ̀ ṣe iṣẹ́, kó bẹ́ẹ̀ gbé nígbé tó máa fi ju bó ṣe wà lọ débi pé táwọn èèyàn bá rí wọn á wò pé ó ju nǹkan kékeré yìí lọ ni. Àwa tá à ń ṣe iṣẹ́ ayàwòrán sìn àtàwọn èèyàn tó ń bọ̀ lọ́nà, àtàwọn èèyàn tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé nǹkan tí àwọn èèyàn fojú wọn rí ó ti jẹ́ kán sọ ìfẹ́ iṣẹ́ náà nù.
èmi máa gbà wọ́n lérò pé kí wọ́n padà bẹ̀rẹ̀ sí ní ṣe, kí wọ́n gbéra wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn gangan ṣe rí, torí iṣẹ́ yìí kò kí ń ṣe iṣẹ́ téèyàn kàn lè fọwọ́ ré dànù. Iṣẹ́ tó yẹ pé ó ní ṣe mọ́ gbogbo nǹkan tó wà nílé ayé ni. Èèyàn tó ń kọ́lé ó nídìí ayàwòrán kó bóun yálé tóun ń kọ́ káwọn èèyàn bá lè rí irú ilé tó kọ́. Ẹ ṣeun, mo dúpẹ́ mà. A fẹ́ ya àwòrán, báwo ni a ṣe lè kàn sí yín àti pàápàá rí àwọn iṣẹ́ yín gbogbo? Orí social media àwọn èèyàn lè lọ sí orí Instagram, Àdùnní lórúkọ mi. Mo kàn fi òyìnbó kékeré mo fi kọ HERDHUNNY. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó wà ń bẹ̀ 401-442-0436. Mo ní Facebook náà, Àdùnní lórúkọ mi lórí Facebook. Àwọn ibi táwọn èèyàn ti lè rí mi bá sọ̀rọ̀ nìyẹn. Ẹ ṣeun gan. Abala méjì ló wà lórí ètò yìí. Abala kan láti parí yẹn. Ìyẹn ni èmi àti iṣẹ́ mi. Ìkejì wá ní èmi àti orírun mi. Níbí yìí lénìí o, a máa ṣe àwọn ìdánwò ráńpẹ́ fún yín láti mọ bẹ́yìn gan ṣe jinlẹ̀ sí nínú àṣà Yorùbá. Ǹjẹ́ ẹ ti ṣetán bí? Mo ti ṣetán. Ó yẹ jẹ́ a lọ. Ìbéèrè àkọ́kọ́ ni, kí ni ọ̀rọ̀ Yorùbá fún lens? Tẹ́ fi ń ṣiṣẹ́ níbi tẹ́ fi ń yàwòrán. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún lens? Lens. Lens kí ni tẹ́ fi máa ń yàwòrán yẹn? Mo ń bọ̀ o. Mo ń dúró, èmi náà ń dúró. Ṣé kò lens náà ni? Lens náà ni. Ṣé n sọ fún yín? Ẹ súnmọ́, ẹ gbà díẹ̀. Lẹ́ǹsì náà ni. Táwọn olóyìnbó fi ní lens, àwo wà ní lẹ́ǹsì. Mo gbà á. Kò dá yín lójú. Kò dá mi lójú. Ó yá, ìbéèrè kejì. Ẹ sọ ọ̀rọ̀ Yorùbá fún mirror. Àwòrán. Mirror àwòrán báwo? Àbí jígí àbí dígí. Ó dà. Dígí. Ẹ gbà á. Ọ̀rọ̀ Yorùbá fún photographer. Ayàwòrán. Àbí olùyà. Olùyà, ó dá o, ẹ pàtẹ́wọ́ fúnra yín o, Ọlọ́run ní ṣe wá lólùyà o. Ó dá o, eléyìí tí mo fẹ́ béèrè ìsìn ìbéèrè yàjóyàjó là ń pè. Bí mo bá ṣe ń jù sí yín lẹ́ṣẹ̀ mọ́ dá padà fún mi lẹ́yẹ òṣọ́ka. Má jù sí yín, má dá padà fún mi. Ó yá, ẹ jẹ́ a bẹ̀rẹ̀. Kò lẹ́sẹ̀ tàbí ṣùkú. Ìgbà òjò tàbí ìgbà ọyẹ́. Ìgbà òjò. Aṣọ òkè tàbí aṣọ òfì. Aṣọ òkè. Àwọ̀ sánmọ̀ tàbí àwọ̀ ewé. Àwọ̀ sánmọ̀. Ìkọ́kọrẹ́ tàbí àsáró oníṣu. Àsáró oníṣu. Àsáró oníṣu rẹ̀. Ẹ ṣeun, a dúpẹ́. Lẹ́ẹ̀kan sí, ọ̀rọ̀ wo lẹ ní sọ fún àwọn èèyàn ká tó máa lọ? Nǹkan tẹ́ bá ti nígbàgbọ́ pé ẹ lè dà. Ẹ má jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé yín nísìn kó dínà nǹkan tẹ́ gbàgbọ́ nínú orí yín. Ẹ ṣeun púpọ̀ ìyá wa Àdùnní. Ẹ ti máa gbọ́ Àdùnní ayàwòrán. Àwọn là ń bá sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan. Ẹ ṣeun púpọ̀ tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa. Mo lérò pé tá a bá tún pè yín sórí ìkànnì Discover Yorùbá, ẹ tún jẹ́ wa. Bẹ́ẹ̀ni, ẹ ṣé gan. Ẹ ṣeun, mo dúpẹ́. Lágbára Ọlọ́run, iṣẹ́ yín yóò mọ̀ lọ síwájú ni o. Ẹ mọ̀ ṣàṣeyọrí, ẹ mọ̀ ṣàṣejèrè. Wọ́n wá gborúkọ yín káàkiri àgbáyé. Gbogbo tẹ́ ń gbèrò pátá láti ṣe nídìí iṣẹ́ yìí. Lágbára Ọlọ́run lẹ máa ṣe láṣeyọrí. Ká máa retí yín lọ́dún Ẹ̀yọ̀ ní ojúde ọba lọ́dún yìí. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. A ṣe o, àjàsí rọrùn fún yín lágbára Ọlọ́run. Àmín. Ìyá wa Àdùnní là ń bá sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan. Ayàwòrán ni wọ́n wá kí ń ṣe ayàwòrán ṣá. Àwọn tó ń ya àwòrán tó ń fi àṣà àti ẹwà Yorùbá yọ ni wọ́n lọ́nà àrà. Pé ọmọ Yorùbá ni mí, gbogbo tí n bá dẹ̀ ti ń ṣe báyìí ẹ mọ̀ rí ọwọ́ pé ọmọ Yorùbá ni mí lára ẹ̀. Ẹ ṣeun, a dúpẹ́. Ó dàbọ̀ mà. Ó dàbọ̀. Ẹ ṣeun gan. Tá a bá gbé àwòrán gẹ̀gẹ̀gẹ̀, ibì kan là á fi tì sí.
àsìkò ti tó láti máa dágbére lórí ètò lónìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yorùbá, ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ fi ń gbọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ pawọ́pọ̀ ṣe ètò tòní. Olóòtú ètò yìí Ikmot ọmọ Sàlàkọ́, aya ọlọ́kọ̀, ẹ ṣeun mà. Mo ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ òǹkọrin tí a lo iṣẹ́ wọn lónìí. Alàgbà Bísádé Ológúndé, Lágbájá ọmọ bàbá mukọ́mukọ́, ẹ ṣeun. Àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa. Jẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá, nǹkan náà tó mú yín pinnu láti kọ́ sísọ èdè Yorùbá àti ohun tẹ́ ẹ là kọjá kẹ́ tó lè sọ. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 09130034281. Ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa, kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa. Káṣà wa má dohun ìgbàgbé, ó dọwọ́ èmi pẹ̀lú rẹ. Ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga, kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè. Ó dàbọ̀.